ìyàwó gbogbo ọba tó jẹ́lẹ̀ ìpápátá àwọn wa ló jẹ́ pátọ́kù ẹjọ́ dókítà náà. Let's come join hands together ẹjọ́ dókítà náà ààbò ló ti kókó fún wọn àwọn lásìkò náà wáyé. We don't know when these people are going to attack. Jẹ́ gbogbo tó ń ṣẹ̀dẹ̀ wọ́n jẹ́ àwọn tó yẹ. Ẹ bá wọn gbogbo orílẹ̀ Nàìjíríà kò sẹ́ni kankan tó wọn nobody talk about it. Kẹ́ni tó kò kú wọn. Ìlú tí ò bá sí fọkànbalẹ̀ kò sì ní ṣe ìlú. Kò sí olóṣèlú kan sí media house kan ní Nàìjíríà tó sọ̀rọ̀ ní PDP. And this is a threat. Ọmọ Yorùbá. Àti kótó fẹ́ Yorùbá nation àti kótó fẹ́ Yorùbá nation tá a máa